Orúkọ tèmi ni Omidan Olúwadámilọ́lá ọmọ Àlàmú. Èmi lọmọ Bari Ọlá Ìpọ̀nà. Àjèjé ni mí ẹkún dùn mọ́yè. Ẹ má jẹ́ kẹ́gùn máa gùn mí. Èmi lọmọ wọn ní ìlú Ìbàdàn. Ẹ káàbọ̀ sí orí ètò wa, ètò yín 20Gogoro. Ní ọ̀sẹ̀ tó kọjá, a ṣe àfihàn òwe ilẹ̀ Yorùbá kan tí ó sọ wípé Moja mosa làá mọ akíkanjú lójú ogun. A sì wí fún yín wípé kí ẹ fi èsì amóhùnmáwòrán oníṣẹ́jú kan péré ṣọwọ́ sí wa lórí ẹ̀rọ WhatsApp. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ fi èsì yín ṣọwọ́ sí wa. Ní báyìí, ẹ jẹ́ kí a wo àwọn tí wọ́n fi èsì wọn ránṣẹ́ sí wa. Orúkọ mi ni Karim Jamiu. Mo fẹ́ sọ ìtumọ̀ òwe Moja mosa la fi ń mọ akíkanjú. Ó dàbí kí èèyàn ti wà lójú ogun, ó wá rí pé ó bẹ́tà kóhun padà sẹ́yìn, kóhun lọ tún ìjà mú wá. So ó bẹ́tà kó padà sẹ́yìn ju kó wá padà wá tán síbẹ̀ lọ. So nǹkan tẹ́mi gbọ́ yé ń pa Moja mosa la fi ń mọ akíkanjú nìyẹn. Ìyẹn ò mí pé ó weak o àbí kò lágbára tó. Nǹkan tẹ́mi gbọ́ yé ń pa ẹ̀ nìyẹn. Ẹ ká sọ ẹ̀yin ará ilé, orúkọ mi ni Túnráyọ̀. Moja mosa la mọ akíkanjú lójú ogun. Ẹ parí òwe yẹn gan torí wọ́n ní Moja mosa la mọ akíkanjú lójú ogun. Akíkanjú tó bá mọ̀jà ó ní láti mọ̀sà. Ìtumọ̀ òwe yìí ni wípé akíkanjú ní láti mọ ìgbà tó yẹ kó sá kúrò ní ojú ogun àti ìgbà tó yẹ kó jagun. Torí tó bá jagun lásìkò tí ò yẹ kó jagun, ó lè bá ogun lọ. Ẹ ṣé o. Orúkọ mi ni Sofiu. Nǹkan mo fẹ́ ṣe ni pé mo fẹ́ sọ ìtumọ̀ òwe yìí. Moja mosa la mọ akíkanjú. Ó dà gẹ́gẹ́ bí ẹni tó lọ sójú ogun, tó wá ní pé ẹni tóun fẹ́ lọ bájà yẹn agbára rẹ̀ ti ju tòun lọ. Ó wá sá lọ, ó lọ tún agbára tiẹ̀ náà mú wá. Nǹkan tó ń pè ní Moja mosa la mọ oyè akíkanjú nìyẹn. Orúkọ mi ni Nurudeen Adébáyọ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa ìtumọ̀ Moja mosa la mọ akíkanjú ni wípé ẹni tó bá ń tẹ̀lẹ̀ kó tẹ̀lẹ̀ jẹ́jẹ́ torí ilẹ̀ ń yọ̀yàn. O lè ní lónìí, ó dọ̀la kó má ní mọ́. So gbogbo nǹkan tó o bá ṣe máa ṣe jẹ́jẹ́ torí ilẹ̀ ń yọ̀yàn. Yorùbá bọ̀ wọ́n ní eré là ń fọmọ àárín ṣe. Báàrí bá fẹ́ dìjà, àwọn àgbààgbà wọn á pẹ̀tù sí. Yorùbá náà ló sọ̀rọ̀ tí wọ́n pòwe wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. Ìdí nìyí tí a fi gbé àlejò wa pàtàkì, tá fi gbé àgbà ọ̀jẹ̀ nínú ká ṣeré torí òṣèré ni wọ́n, olùdarí eré ni wọ́n, olóòtú eré ni wọ́n, kódà apohùn tún ni wọ́n. Pèdèpèdè tó pegedé lédè télédè ò pegedé nínú rẹ̀ ni wọ́n. Ǹjẹ́ ta ni mò ń perí gan-an? Babatunde cousin Bímbọ́lá lórúkọ mi. Ẹ káàbọ̀ sórí ètò wa o. Ẹ kú ilé, ẹ kú ètò. Ọlọ́run ló kúkú ń bá wa ń tò. Mo sọ ṣáájú kó tó di wípé mo pè yín wọlé, àwọn èèyàn rò pé bóyá mò ń parọ́ ni. Mo fẹ́ fi hàn fún wọn wípé pèdèpèdè tó pegedé nínú èdè télédè ò pegedé nínú rẹ̀ rí ni yín. Bàbá mi, ẹ má bínú o. Torí mo ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún wọn nípa yín. Mo sọ fún wọn pé olùdarí eré ni yín, òṣèré ni yín, mo sọ pé olóòtú eré ni yín, mo tún sọ wípé agbáṣàga nípa pípohùn ni yín. Bàbá mi ṣé ẹ lè bá mi gbé wọn dé ìlú kan náà pẹ̀lú èdè yẹn. Kò sílùú kan tí ń bẹ nílẹ̀ kóòtù òjíire tèmi Abímbọ́lá tí gbórin ewì dé ò láyé. Ẹja lọ sí Ìlọrin Àfọ̀njá o. Ìlọrin Àfọ̀njá dúdú jùyọ̀. Ìlú tó tóbi débi pé wọn ò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lẹ́gùn lé wọn pa kọ̀ọ̀kan lóró bẹ̀. Bẹ́ẹ̀ dàgbà jì kéwù ni wọ́n ké. Akéwùgbẹ̀rú ni wọ́n máa ṣàdúrà gbọ́rẹ́. Ọmọ òpó lẹ́tọ́ ní ọ̀gbọ̀rọ̀ lọ́jọ́ ọjọ́ sí. Ọmọ òpó ọgbọ̀rọ̀ iná ọ̀gbọ̀rọ̀ wọ́n ní ọkọjọ́ ẹ̀ sómi. Ọmọ mi burú ọ̀gbọ̀rọ̀ wọ́n ní ká èpọ̀ ọtí tó le tí ọ̀gbọ̀rọ̀ wọ́n ní ká gbé fọ́mọ tó burú. Ọmọ wo lọ́wọ́ burú lóde Ọ̀yọ́ ọjọ́ sí. Àfọ̀njá ló burú náà bá dojú ẹ̀ kọgun ibẹ̀ lọ́mọ ọmọ ilé bá lọ tó orí tèmi gan tiẹ̀ tí wọ́n ń wú báyìí torí Ọlọ́run. Ó dá ẹ̀yin ará ilé ṣẹ̀ṣà ti rí báyìí. Ṣé rí pé mi ò parọ́ rí láti ìjọ tó
parọ́ mi ò kan lóòótọ́ ni ṣe rí báyìí sí wípé mi ò parọ́ ẹ ṣeun òwe tá à ń wá ìtumọ̀ tó nítumọ̀ tó ní kìmí nínú fún òun náà ni mọ̀jàmọ̀sá là ń máa kíkanjú lójú ogun a fẹ́ kí ẹ bá wa tàn wọ́n lẹ̀ sí kẹ́ bá wa pabì kẹ́ ẹ yabì dùnú ẹ̀ àti wípé kẹ́ ẹ bá wa ṣàlàyé bí wọ́n ṣe ń lò àti báyé lè lò ó nínú ọ̀rọ̀ nítorí oríṣiríṣi ìdáhùn láti rí ṣùgbọ́n à ń fẹ́ èyí tó kún tó jinlẹ̀ tó dẹ̀ kẹnu dáadáa. ìdáhùn mẹ́ta ẹ jẹ́ kí n kọ́kọ́ kí atọ́kùn olóòtú àtẹ̀yìntẹ́ ṣagbátẹrù ìgbélárugẹ àṣà ìṣe wa tọ́ra àṣà àti ìṣe Yorùbá ló dáa jù ní adúláwọ̀. ìdáhùn mẹ́ta ló so papọ̀ mọ́ mọ̀jàmọ̀sá ẹgbọ́n báyìí sọ mọ̀jàmọ̀sá kìí sákì nìkan akin tó bá mọ̀jà tí ọba mọ béèyàn ṣe ń sa irú wọn máa bógun bòmíì lọ ni àjàbí ogún kò lè múyàn bí ọgbọ̀n alágbára bíi ọ̀lẹ ni nílẹ̀ bòmíì tó o ní lọ́wọ́ tó o fi ra rẹ lálágbára wọn tó o ní kò sí lọ́wọ́ ẹlòmíì ní tí ń bẹ lákàtà àwọn kan kò sí lárọ̀ọ́wọ́ tó tiẹ̀ náà kí n wá tú palẹ̀ akin tó bá mọ̀jà tí ọba mọ̀ sáá irú wọn máa bógun bòmíì lọ ni ẹni tó jagun lájàtì tó lọ ré padà lọ tó ra mú bí àgbò tó tàbí mọ́ ìtọ́ náà má gbára wá irú ẹ̀ ní òrògùn jà lájà yọrí tẹ́ bá ti rí gbogbo ẹni tó fẹ́ jagun tán bá ti ń gbé síwájú mọ́ síwájú ogun sì mọ́ kàn ogun àárín ogun lọ́jọ̀gbọ́n èèyàn wà bọ́n bá ti sọ fún ọ pé ìwọ ló tó bẹ́ẹ̀ tán lùlù tán fi ń kí ọ bí gba wọn kí eégún kan ẹ gbọ́ pé àpọ́n ló pé eégún ògbónà àpọ́n ló pé eégún òlú kan tán bá ti ń kí ọ tán yí ọ àwọn kan mọ̀ yín ọ lábẹ́ tán bá sọ fún ọ pé ìwọ ni mọ̀ sọ pé elédùà ni bọ́n bá sọ pé ìwọ ló lò ní ìwọ ló lọ́lá sọ pé ọba tó ní láéláé náà ló ní láéláé bọ́n bá ti ń sagbára lórí nǹkan kan mọ̀ dẹ̀yìn bọ́n bá ti pọ́n wọ́n jẹ́ pọ́n ọlú àjàbí ogún ò lè múyàn bí ọgbọ́n o bọ́n bá lágbára kọ́ báyàn mẹ́ta jà ibi agbára rẹ̀ mọ̀ ọ̀kọ́jà kọ́ báyàn márùn-ún jà bọ́n bá kéèyàn mẹ́wàá tí ọ̀gbọ́n nìkan ò lè dá wọn mú bọ́n bá wá fẹ́ ló kọ tó o sì fẹ́ mọ́ bẹ láíláí tí wọ́n mọ̀ rántí ẹnu ìwé ìtàn gẹ́gẹ́ bí akínkanjú kán tó lè pè èèyàn ní akínkanjú akin tó gbójú tó gbóyà tó gbónu òun náà máa ń pè lákínkanjú kó tó wá lè ló kọ lákọọ́lẹ̀ àfi bí wọ́n bá ti tì ọ lọ síwájú kó padà sẹ́yìn díẹ̀ àǹtí ní ọgọ́ ẹni àǹtí ní ọgbọ́n o mọ̀jàmọ̀sá là á máa kíkanjú lójú ogun kó lè bá àrógún jàlájà pé wọ́n bá ti lọ wájú díẹ̀ kó padà sẹ́yìn díẹ̀ kọjá lómi ọ̀fara gbọgbẹ́ tọ́tọ́ sí òwe Yorùbá ni tó sì bàárà àká ẹ̀ mu àtúpalẹ̀ rẹ̀ ni pé ọgbọ́n orílẹ̀ èèyàn fi ṣe gbogbo nǹkan wọ́n bá ti níwọ ni lélédùà ni ìtumọ̀ mọ̀jàmọ̀sá là á máa kíkanjú nù. kódà mo tún rí ẹ̀kọ́ kan àbí méjì mo tún rí kọ́ nínú ohun tẹ́ ẹ sọ tán yìí mo gbọ́ òwe kan ẹni àgbò tó tàdí mẹ́yìn ẹni agbára ló lọ mú wá. bẹ́ẹ̀ ni ẹ tún sọ ọ̀kan lẹ́ẹ̀kan wípé wọ́n ṣe bí ogún àbí bí àjàbí ogún ó lè mú yàn bí ọgbọ̀n ẹ ń lè dá yàn mẹ́ta mú bọ́ bá kéèyàn mẹ́wàá tì wọ́n nà pa agbára rẹ̀ ọ̀kọjá kọ́nà yàn mẹ́ta ó wá pọ̀jù kọ́nà yàn márùn bọ́ bá ti délé yàn mẹ́wàá agbára tiẹ̀ náà ká wọn ọpọlọ lèèyàn fi gbáyé ọpọlọ ni làákàyè lèèyàn fi ń gbáyé bẹ́ẹ̀ ni. ẹ̀yin ará iléeṣẹ́ rí báyìí wípé Yorùbá kẹnu Yorùbá dùn gbọ́ngbọ́n kan sí Yorùbá gan pàápàá ẹ wo bó ṣe ń yó bóró bó ṣe ń tán bẹ́ẹ̀ ni Yorùbá ló dáa jù díẹ̀ kódà títí tí gbogbo ẹ fi yé mi gan kò yé mi fúnra èmi gan ò lè ṣàlàyé bí mo ṣe wà mo dẹ̀ lérò pé bẹ́ẹ̀ mi ṣe rí nǹkan kan sí méjì bí mo ṣe rí ìdí lẹ́yìn ará ilé náà rí nǹkan kan dìmú ẹ ṣeun púpọ̀ ẹ rí i pé bí mo yẹ sọ lẹ́ẹ̀kan wípé àgbà kò kí ń wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ṣe rí báyìí sí wípé àwọn àgbà wọ́n ti bá wa pẹ̀tù sí wọ́n ti bá wa ṣàlàyé wọ́n ti bá wa tọ̀nà ìmọ́lẹ̀ sí wọ́n ti yànnà náà wọ́n pabì wọ́n yàbì dùnnú ẹ̀ kódà ẹ ṣeun adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ àwa la máa wá ẹ̀yin náà la máa bá. mo lérò wípé ẹ jẹ gbádùn ètò tòní mo sì lérò wípé ẹ rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́
nínú ohun tí ọ̀gbẹ́ni Babátúndé cousin tí wọ́n sọ lónìí torí èmi fúnra mi mo rí ẹ̀kọ́ ńlá ẹ̀kọ́ ribiribi òun ni mo rí kọ́ nínú ètò lónìí àti wípé òun ni ká jẹran pẹ́ lẹ́nu òun fa ọ̀fun ni ò jẹ́ àbá gbádùn obì tó gbó ṣùgbọ́n kòkòrò ò jẹ́. Lọ́sẹ̀ tó ń bọ̀ òwe tí a ó máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ni bónírèsé lòun ò ní fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ kò ní parun. Ẹ sì dákun ẹ dábọ̀ ẹ má gbàgbé láti fi èsì amóhùnmáwòrán yín oníṣẹ́jú kan péré ránṣẹ́ sí ẹ̀rọ WhatsApp tí ó wà nísàlẹ̀ yìí. Kó tó dìgbà mìíràn, ire o.